Motaka. Èmi taka òṣì dànù o. Motaka. Òṣì kọ́ máa yà lẹ́mí. Kì í má rí lọ́kàn òṣì. Òṣì kì í ṣe rere. Motaka ní tèmi. Motaka ìyà dànù. Motaka. Èmi taka ìyà dànù. Motaka. Ìyà kọ́ máa jẹ mí. Kọ́ máa jẹ mí. Kí má rí lọ jẹ. Kí má máa jẹ ya láyé tí mo kì í ṣe ní ọ̀rẹ́ o. Motaka. Ẹni tó ń fẹ́rẹ̀ kó náwó ìrẹ́wẹ̀ mi ní tèmi. Ayé tí mo wá kí n máa jìyà kí má rìn lọ́kàn òṣì. Ọlọ́run tó dá mi kò dá mi fún ìyà. Ìjáde ìwọlé àti lọ àti ìbọ̀ ire kó máa wọ̀ tèmi o. Motaka òfò dànù. Motaka. Èmi bẹ̀bẹ̀ ní èmi máa taka òfò dànù. Motaka. John ṣe gan. Ìyàwó náà kú mọ̀ tí mi ò bá rí mi ò kí ń sọ. Mo rí John tó mu sìgá. Sìgá? Jésù Ọlọ́run o. John sìgá. Mo fi ojú ara mi rí ni. Mi ti kọ́kọ́ ń gbọ́ but you know ìwọ náà mọ̀. Ìwádìí wọ́n sọ pé èèyàn ní kíá. Bí Olúwa dẹ̀ ṣe ń lo ọmọkùnrin tó nù jọ. Mo rí John ẹ̀kíní tí mo kọ́ rí. Ó ń súré paná sìgá yẹn ó ń dọ̀jẹ́ pàtó tí ń ṣe yẹn. Ẹlẹ́ẹ̀kejì tí mo tún wá rí right mo sọ fún mo pè mọ́ra mo bá sọ̀rọ̀ bí ọmọlúàbí mo pè bí ọmọ mi gangan ọmọ mi ni right. Bẹ́ẹ̀ni. Ó dẹ̀ ní excuse àwọn ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ sá wọn ò ní ṣe kíní kan mọ́ ó promise okay. Ẹlẹ́ẹ̀kẹta ni mo tún wá kà mọ́ ẹ̀ kó tó di kó graduate sí gbó my dear kó máa kó bá àwọn ọmọ ìjọ yòókù jẹ́ ká lè fi ránṣẹ́ sí ibi tí ó ti ń bọ̀. Ẹ jẹ́ ká gbìyànjú èmi náà lágbára Ọlọ́run tí n bá ti rí màá pè màá bá sọ̀rọ̀ torí pé tá bá ní ká lé ń sìn ẹni tá a fẹ́ gbà wọlé gan àmọ́rùwà tó sì fẹ́ wù. Ẹ jọ̀ọ́ sà ẹ jọ̀ọ́. Wo ẹni tí Ọlọ́run bá fẹ́ kí ó gbénú Ọlọ́run máa ń gbénú ẹ̀ ọmọ tó bá fẹ́ kí èṣù pòfo nú ayé òun lèṣù máa pòfo òun ló máa ṣọ̀nà bí èṣù ṣe máa pòfo nú ayé ẹ̀ do you understand me? Mo ti pọ́ ọmọ yìí mo ti bá sọ̀rọ̀ so kí ló tún kù òun ni mo ṣe ní ká kó fi ẹlòmíì rọ́pò ẹ̀ náà. Ẹni tá a fẹ́ gbé wọlé ń sìn àti ìmọ̀rúwà tó wọ́n ní ṣé mo wí pé ẹni tó bá ti wà nílé Ọlọ́run tó ń ṣiṣẹ́ fọ́lọ́run gbogbo ọgbọ́n lèṣù máa ń gbà láti gbà padà lọ́wọ́ Ọlọ́run àwa tí Ọlọ́run fi ṣe olùṣọ́ àgùntàn wọn láàgbọ́dọ̀ gbà. Ẹ jọ̀ọ́ ìwọ ń tiẹ̀ mọ́ tiẹ̀ tí mo ń gbà nílẹ̀ má tiẹ̀ ẹ jọ̀ọ́. Mi ò ní okay let's just say mi ò ní kó mú nọ́mbà lẹ́yìn sí but make sure to get nọ́mbà ẹ̀ sílẹ̀ okay anytime mo lè béèrè lọ́wọ́ ẹ̀ is that clear? Yeah you can go now. Ẹni ká fi sílẹ̀. Fi sílẹ̀. Ẹ ká fi sílẹ̀ ká tiẹ̀ wo iṣẹ́ ni tí o bá jí pé bẹ́ẹ̀ jí sọ lójú mi ní ìlú ìgbàgbọ́ John mu sìgá. Aláàjà lọ́wọ́ á pẹ́ lórí òye rẹ̀.
gbogbo everything. Bọ́lá Edu. Ẹ kú ọdún àná. Àwọn falala. Bákàrè. Àwọn falala. Agbero. Àbúrò ẹ̀ kọ́. Bóyá gbà. Agbero. Báyọ̀ sọ̀tẹ̀ máa jẹ́ ń bẹ̀ ni. Agbero. Gómẹ́. Bákàrè. Òṣè. Bàbá. Àwọn onídúró. Bọ́lá Edu. Bákàrè. Ẹ fojú pa wáyé láàrin ló jẹ́ káà náà ṣe bí ipá rí i. Bí kinní kan bá lóòrí kọ̀ǹkọ̀sọ̀ ní ó sọ pé òun ò rèégún. Àwọn àìsàn èèyàn bẹ́ẹ̀ èèyàn làwa lẹ́kọ̀ọ́. Bákàrè. Ẹ gbà bẹ́ẹ̀. Bákàrè. Ẹ gbà bẹ́ẹ̀ bọ̀dá mi. Bákàrè. Bọ̀dá mi ẹ gbà ẹ jẹ́ ń sọ̀rọ̀. Ẹ jẹ́ ń sọ̀rọ̀. Ok, máa sọ. Ẹ tó bá sọ pé tàwa bá wà náà wà ní ó sọ pé tiẹ̀ bá wo. Àwa náà sọ pé tiẹ̀ bá wo. Yẹ mi. Ẹ jẹ́ ń sọ̀rọ̀ fún yín. Lánàá Yes. ó yẹ kẹ́ jẹ́ ẹnu ẹ̀. Inú kẹ́ni. Wọ́n á gbà sí owó ẹwọ́ ẹ̀. Ó yẹ kẹ́ jẹ́ ẹnu ẹ̀. Ṣùgbọ́n ọlá pé bóyá ìfojú pa mí lẹ́nu ò jẹ́ kẹ́ jẹ́ ẹnu. Ìwọ náà gbà tiẹ̀ má jà. Àbí òye ẹ bọ̀dá mi. Ẹ yẹ dágbé fáwọn ọmọ ẹ̀ yìí. Wá gbèsè ọ̀rọ̀ rẹ̀. Àwọn ń bọ̀. Wá gbèsè ọ̀rọ̀ ẹ̀. Àṣẹ ilé ìyá wèrè. Wọ́n ti mú mi rèkó. Ọmọ lẹ́kọ̀ọ́. Bọ̀dà Bákàrè. Olórí burúkú lọ fẹ́ ya. Bákàrè ló ń bá lẹ́kọ̀ọ́. Òun gan gbé lẹ́kọ̀ọ́ náà ti mú ọ̀rọ̀ Èkó. Náà ń wáṣẹ́ fún mi lọ́hùn. Ẹ wo gbogbo owó tó ti kókò mi. Èlò lọ́nà fọlá. Láì tí ì dé kó. Èlò. Owó ni. Ẹ tún ń tán náà. Ẹ wá. Ṣé tó pín tí ní lórí? Alórí gbogbo yín olórí burúkú ni yín. Ṣé owó tí ṣé owó eléyìí lówó eléyìí? Pupa ìṣẹ́ tí wọn ọ̀nà máyì ló wá ní ṣe yàlọ́ ẹ̀dẹ́. Ẹ lè sórí ire. Ẹ pọ̀ fún ni, apá owó ló fún yẹn máa pọ́n fún lágbára Ọlọ́run ni. Ṣé owó leléyìí? Èmi ọ̀fẹ́ wá ẹ wò. Wọ́n bọ̀. Kí lẹ how many bottles lẹ́wọ̀? Ó ní mélòó? Máa kà á. Ó ní mélòó? Mélòó? Ẹ̀ka má gbalẹ̀ wèrè ní ọ́ni ó sì wà ní ilé. Ṣé o ti rí? Kò sí wèrè, ó fẹ́ sí ọlọ́nà ni. Mo fọ́ lọ́mọ sálẹ́rì. Kí ló ń ná tí ọ̀nà rí? Tátà náírà owó pọpọ lọ́nà fún yín. Owó wọ́n yín dà. Má bàa yẹ kó. Èmi tó ń wọ́ ìmọ̀ kọ́lẹ́sẹ̀ kò rí. Kàná lọ jẹ lémi lẹ́gbẹ̀ẹ́ kan gbà kámú lọ́dọ̀ Ọlọ́run ni. Eléyìí ò lè nílé lẹ́kọ̀ọ́. A máa rú wọn. Tí àbá ti bẹ́ẹ̀ rẹ̀ wọ́n máa súnmọ́ ọkọ ni. Ó wá náwó sí fún yín. Bọ̀dá ìdí mi lẹ̀. Jẹ́mi bá lọ sẹ́kọ̀ọ́. Mo mọ̀ máa bórí rẹ̀ á sùn lù í padà. Ọlọ́run gbọ́. Orí burúkú ló bá gbọ́ bó bá tẹ̀lé lọ. Èlò lọ́nà fún yín. Àìdúpẹ́ ara ẹni ìyá ń bí. Àìdúpẹ́ ara ẹni. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo bá lọ ẹ̀kan. Ẹ corporate. Tẹ́ bá corporate ẹ̀yin náà máa gbádùn bí àwàdà wà lẹ́kọ̀ọ́. Kílè yẹn ń sọ. Bákàrè wá wọn lọ náwó kò ní dáa fún tọ̀ náà àti wọ́n fún rẹ̀ ayé yóò ní dáa èlóòrè kó má dáa fósì ayé òsì ò lè sọ kó wọ́n wẹ́ jáde ó nílẹ̀kùn lórí bí wọ́n fẹ́ sí àwọn ilé lọ́nà ni jẹ́ abẹ́rẹ́ fàájì owó jẹ́ àjọ bẹ̀rẹ̀ fàájì owó ẹ̀tọ́ ní kó lè mọ̀ má jẹ́ alùsí tọ́ wọn ṣe bá ń sè lára ìlara tàbátà wà lẹ́kọ̀ọ́. èmi ò kẹ́ èèyàn yín náà káwọ́ owó yín ẹjọ́ ẹgbẹ́rún ẹgbẹ́nu sọ́run tàbá ń pa ilé ẹ̀pọ́ra yín lé ẹ̀pọ́ra yín lé ẹ̀yin wo ẹ jẹ́ kẹ́mi sọ kiri kan o tí o bá sọ nǹkan kan fún yín lẹ́kọ̀ọ́ everybody mọ̀ mí Ọlọ́run tó bá dé inú ilé mi wà kájẹ́kù kan lọ. ayé máa dógùn ní èmi ayé máa dógùn lẹ́kọ̀ọ́ ni wọ́n. mo bá ilé ní bọ̀dá mo bá ilé ní o. mo lè gúnra èmi yẹ wẹ̀ lẹ́kọ̀ọ́ kó má da fún ẹ lọ́ọ̀lù wọ́n ìwé ìdìwé wà oníwèrè. mọ́mọ́ yín lọ. ọmọ wo ọmọ tí olórí burúkú nìwọ ó lè rí sébọ̀ lẹ́kọ̀ọ́ olórí burúkú nìwọ náà wo ṣe rí tó tún gbó sí ọ̀dà ó lè sóríire ó ti gbógun ó ti balance ilé ayé ó ti balance rẹ kí n wọ kọjá sínú ilé lọ àbẹ́ rí o tó ń gbogbo wa ń bí wà á pọ́nkú ni kó wọ́wẹ́ fún mi ó yà wèrè kó wá kó ó jẹ wá. èmi tàkà wẹ̀rẹ̀ dànù. ó ga ènìyàn ó ga ọmọ ìfìyẹ́lẹ̀ ọdún tún èèyàn burúkú èmi jẹ ara mọ́mọ́ máa gbọ́dọ̀ kí àwọn èèyàn káàkiri. bílẹ̀ ẹ̀ bá lọ́kà àjọ o wọ́n máa fi mú ẹ̀mí. ìjọyà àjọ o lẹ́nu kan ọ̀tá òní rẹ̀ sókè jò. gbogbo yẹn ń gbọ́n lóhùn sit right kò jókòó dára jọ. àkókò ẹ tó àìlè. wá kí ló ṣẹlẹ̀. ó ṣá ibẹ̀ àmọ́. ta ni next one. filẹ̀ ìjayà ó ṣá gbogbo bẹ̀ next one lílẹ̀ yàrá
bọ Baroka dé ìbáyé sí ó kàn fìyàn kan síbẹ̀ ó lóun bọ̀ so kò yé mi náà. àbọ̀pá fẹ́ pa Baroka gbé mọ́tò débi ni ṣé Baroka ò ṣì èrè àbọ̀ lórí burúkú lè wọ́n náà ọ́ fi ẹ́ sínú mọ́tò wọ́n náà dẹ̀ jubilate bẹ́ẹ̀ tó gba visa Amẹ́ríkà ojú òkò jẹ́ ọ̀pá àpá ẹ̀ kó sì wọlé wèrè onílé ikú ká bá mọ́tò lórí burúkú wá gun oko máa gun mo jẹ díẹ̀ bẹ́ẹ̀ni wèrè ẹ̀jọ̀ òbí báyìí. kí lè jẹ́ fọ́sà ní lásán ni fún ẹ má wà ní mọ́tò kó wa máa sọ̀rọ̀ olóṣì o fẹ́ kó kú tàbá mọ́tò fún wa ni. ayé ẹ̀gbọ́n ẹ̀ òbí o tún sẹ́gbẹ́ ẹ̀gbọ́n ẹ̀ àkókò ò tí ì sẹ́mi gan etúmọ̀ kí ló bá pátá yẹn wá tani Baroka tani wọ gangan tó mú wa gan-an torí tí bá gbá ẹ ní etí adágbà tó lọ gígálà lórí èṣù ni mò ń sọ̀rọ̀ ní Baroka àbólórí burúkú ni Baroka pàfẹ́ pa ni. ọ̀gá adé má jẹ́ kọ́ lé ẹ̀ ó yá ká kó ní jọ kàkà. ṣé Baroka gan-an yìí ṣàlùwẹ̀ nínú ọgbà yìí lòun náà tún ṣàlùwẹ̀. wà á fi ẹlẹ́ mi ò láì fi ẹ̀ tó ti yẹ àkọ́ni bá sọ ni kò máa gbọ́ Baroka bí ti báwo ibi wọn máa sọ̀rọ̀ èsì máa gbẹ́nà wojú ní irú Baroka yẹn fi ẹlẹ́ gan-an tó ti yẹ òun kó mọ ọdún máa ṣẹlẹ̀ sí wà á pé bọ́ ẹ̀ wá tó wá gbé mọ́tò ìkókó lọ sórí tó lè gbé tó ti yẹ ìwọ bí tí Baroka. ẹ gbé mọ́tò ẹ̀ ti bẹ́ẹ̀ wọlé ẹ gbé wọlé ẹ sọgbọ́n ni wọ́n ní wàá gbé mọ́tò ẹ̀ náà ẹ wọ́n ní bẹ̀rẹ̀ kọ́ ó ti rìn. ẹni tí ò fẹ́ òṣì kò mọ́kọ̀ wọ̀ ẹ má bu wa tí ó mú òṣì. Hello bọ̀dá mi. bọ́dá mi ló ta ló kéde ṣẹlẹ̀. bọ̀dá mi ibi tí mú mi sí wọ́n ti lé mi jáde nílẹ̀ wọ́n fẹ́ gbá etí mi gan wọ́n ti lé mi jáde. Dúró ibi tí a bá ní kó dúró síbẹ̀. bọ̀dá mi mẹ́mọ̀ nìkan kan mọ́ níbẹ̀ mẹ́mọ̀ nìkan kan níbẹ̀ wọ́n ti lé mi jáde. àdúgbò èrè lélẹ̀ mi ó yàwó ẹ̀lọ́ bọ̀dá tí a bá ti ní kọ́ bọ́lẹ̀ mo gbé kùkẹ́ nìkan kan mọ́lẹ̀ mi fẹ́ kí fámìlì kankan yọ mí lẹ́nu o. kò sáré kankan tó bẹ́ mi wá sí kó àbúrò máa yọ mí lẹ́nu ti jẹ́ irú ọ̀dà. ayé mi wọ́n ti kọ́ọ̀tì. ẹ wo iye tó. 1 minute 28 seconds. ẹ gbà. ẹ wájà rèé ẹ dúró ẹ wo ti 1 minute 22 seconds ẹ wò náà. kò sówó mi lọ́wọ́ mi gbogbo owó tó wà lọ́wọ́ mi. máa jọ fìlà wọ́n ti gba ilé sí máa jọ fìlà ń sìn. àgbà etí mi. máa jọ fìlà ń kí ni gbogbo ilé. wọ́n ní ṣerú rẹ̀ mọ́. ẹ gbọ́ wọ́n ní ṣerú rẹ̀ mọ́. ọ̀ ń lù mí ọ̀ ń lù mí. abẹ́jáwé. wọ́n láwọn olórí kó máa tẹ́dọ̀ sí wa lọ́la. èwo nu wọn. MC wọ́n bá kí wa mi lọ́la. olúùlù èèyàn kan bí ọmọ 100 èèyàn kókó Zaria kò sọ ọmọ náà bàbá àgbàlagbà èèyàn kú dé lẹ́tì gbogbo ìjọra. báwọn dẹ̀ fẹ́ yamayama àwọn ò fẹ́ dọ̀tí rárá gbogbo àwọn bọ́ọ̀sì ẹ̀ bá wọn sọ̀rọ̀ o bí ní king of boys ló fi pè é o ó ti yí ẹ bá wọn sọ̀rọ̀ o. lọ́lẹ̀ rà á máa fi wá àìṣe àbá wọ́n fàdà wá. lọ ibò ṣé báyà sùn ẹni mo ti bẹ̀rẹ̀ bàbá ẹ wo gbogbo kọ́tà yẹn ká máa ń túnṣe lójoojúmọ́ náà ìyá yẹn kọ́ náà pàtẹ sí ọ̀rẹ́ sanwó fún wa bàbá. mọ́jọ ibò dúró máa lọ fúnra ẹlẹ́jẹ̀ rú kò tí tó gbogbo oyè mu yẹn náà nǹkan yé kéré náà ni ṣé ọ̀rọ̀ àwọn ìyá yẹn ti ọ̀gẹ̀dẹ̀ ní ìràwọ̀ ṣé ò mọ̀ ni nǹkan kan tèmi kàn fẹ́ sọ fún ẹ ni pé bá mi fún wọn ní 1 hour wákàtí kan péré sórí lẹ́yìn wákàtí kan yẹn tó bá ti fún wọn tó bá ti ṣe nọ́mà náà ṣé mọ̀ pé jẹ́ ń gbọ́rọ̀ ló máa gbọ́ràn kẹnu má dilẹ̀ ní ti gúgúrú jẹ́ ń gbọ́rọ̀ lọ pọ̀ mọ́ lálẹ́ ìfẹ́ ṣó ti yẹ tó bá dẹ̀ ti gbọ́ wọ́n ló dẹ̀ nígbà ìwọ gan wá ṣe kíni wàá padà lọ síbẹ̀ tó bá ti wá ga tán kí ìwọ gan ṣe kíni kó ga sẹ̀ ṣó ti yẹ kó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní fi spring bá wọn lò ṣó ti yẹ kó jù bẹ́ẹ̀ lọ. bó ṣe rí gangan ni. gbà mí ìyá mi létí wọ́n máa gbóòórùn lé yà orí ààyè kí ló dé.
mi bá máa rí bí mi tá a gá àti bí mi tá a wẹ̀. wà o fẹ́ gàrú àbò lórí burúkú lélẹ́yìí o ga tẹ́lẹ̀ ni o kúrú tẹ́lẹ̀ àbí kọ́ bẹ́ẹ̀ kọ́ gi mọ́ tó lọ́ ń wò bí ọmọ ká yìí bàbá yẹn lẹ fún eléyìí dàrẹ́ ní ṣáǹsì túmọ̀. baraka ní sọ̀rọ̀ bọ̀bọ̀ ilẹ̀ máa já sí nǹkan lórí bọ̀bọ̀ yìí nǹkan tó ń sọ òyìí èdè ló sọ ẹ̀ ó dẹ̀ ti yé mi ó lóun fẹ́ wẹ̀ òun dẹ̀ fẹ́ ṣe kí n fẹ́ sí gbọ̀nsẹ̀ ó fẹ́ tọ́ílẹ̀tì. ẹ̀gbà tó bẹ́ẹ̀ lọ tọ́ílẹ̀tì bá wa lọ gbé ẹ lọ sí tọ́ílẹ̀tì. irọ́ ọmọ tó máa ṣẹlẹ̀ máa já sí bọ̀bọ̀ yìí o máa láìkẹ́ gan o ohun tó máa gbádùn ni o bàbá bọ̀bọ̀ yìí èèyàn ni o ọ̀gbọ́n mo já sí pé mo lọ skul lákùrẹ́ bàbá bọ̀bọ̀ yìí gangan ni bábò mi o ó ti yẹ bá àpá bọ́ ìsọ̀wá ṣe kí ni wọ́n sáré mú lọ. ọ̀nà yẹn máa ń wò wo ìṣíkọ́ máa lọ wò bí ọ̀ká láàrin nínú gáréjì ọmọkùnrin burúkú lẹ̀ wá mo jẹ́ ẹni tó mú ẹ wá ò lè la ẹ̀ tí yóò mọ̀ àkókò. tíwáìlì bàbá o ilẹ̀ àlùmọ̀lẹ̀ ńlá máa pariwo ó ṣáàmù wà ó máa mú dàrẹ́ yìí ó máa mú lọ sí tọ́ílẹ̀tì. gbọ́dọ̀ yàgbẹ́. mi ò tiẹ̀ mọ nǹkan tí wèrè fẹ́ lọ ṣe wọn ló fẹ́ lọ tọ́ílẹ̀tì ẹ bá mú lọ síbẹ̀ ẹ bá ń ṣe àmà náà mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ jẹ́ kó yé tó bá ti débẹ̀ 20 naira ló ń tọ̀ wàásù ní ìwẹ̀ ṣẹ́rí gbogbo ẹ̀ papọ̀ ká má pàdé mọ́ 70 naira. wọ́n tún fowó. máa lọ má fún ọ lówó sọ pé a ti kù. ilé àpàṣẹ tó wà níbẹ̀ tó pàṣẹ kò sí wàhálà. èèyàn gún àlà èèyàn state machine gbogbo Kétu èèyàn ẹ̀ráyẹ̀ kìíní ó ṣèèyàn jù jọ ó ti pọ̀ jù. àwọn èèyàn ló dárúkọ rẹ̀ ọmọ yìí ó já ayé máa jẹ ẹ ò ní jẹ́ sọ̀rùn ọlọ́run ọba ajá máa jẹ́ ẹ sówó máa jẹ́ ẹ sọ́ra. ọ̀rọ̀ tí a sọ yìí pé ó ń ṣẹlẹ̀ mẹ́rin àti ojú ìlú níbẹ̀ tó bóyá máa lọ nìyẹn. ẹ wá arúgbó wọn kọ́nà ìdálọ́ yí lẹ́yìn ìdálọ́ sáúsá báwo kí lẹ sọ gbogbo ẹ̀ lẹ́sọ bí tápá àdìgbò yé mi o ẹ sọ̀rọ̀ kémi gbọ́ o. ṣé a máa rẹ gbójú ẹ wo ṣe rí ọjà lọ́rùn káyé wọn rẹ ń sanwó lé lọ́rùn tó ti yé nǹkan tẹ́yìn náà dẹ̀ mọ̀ nìyẹn ṣe rí gbogbo yẹn kan kéré ni wọn níbi tí ọba kóúnjẹ dé ló máa dúró dé yẹn ó jójú ẹlẹ́yàdé wájú tiwa ẹ fi ṣe olúfimọ̀ ẹ mẹ́ntẹ́ ìmúra yín bẹ́ẹ̀ ẹ jẹ́ káàjọ máa ju ẹ. tapasọ̀ tó káka bọ̀bọ̀ yẹn ṣe lọ́dà ṣáìdì o ọmọ rẹ ni o. ẹ ṣáà pé mi ò tẹ̀lé lùsà yìí náà tí bá tẹ̀lé lùsà mi ò ní jẹun nínú gáàjì gúnmọ̀ òfòṣì bàbá òrà èwe ẹgbẹ́ ìgbọ́mọ̀ àwọn dísẹ̀ntì tó wà ń bẹ̀ gan iyan bàbá ni wọ́n ọ̀nà ó yà sọ àìlè wọ́n ọ̀gá àṣeṣe lọ́dà ṣáìdì ilẹ̀ kò sí kan tó jọ o. máa pariwo ẹ wà bẹ̀. bàbá ẹ fẹ́ gbójú kúrò lórí ọ̀rọ̀ òṣèlú lánàá ẹ ń sọ sórí kan náà lẹ́ẹ̀kan ó dídé náà sórí ẹ ṣàmọ̀ ẹ ti mo wá fẹ́ já yín padà kí ẹnu ṣe bàbá bọ̀bọ̀ ẹ̀. ẹjọ́ jẹ lákùrẹ́ ẹjọ́ mu ni ẹ̀yẹ kọ́ ni iṣu ìjẹ́rin ló ti dé ibi aṣọ kan ìlú ń wọ ẹ̀ ṣe fún nítorun yín. kò sí ṣòro tó bá ti mú sọ fún nípa ìdè ní sí máa mú lọ ilé máa ṣe. àpò ìṣèlú ló yẹ kẹsẹ̀ sọ fún yẹn kẹ́ni sọ fún láti jẹta. àfọ̀rọ̀lẹ̀ yóò fi fẹ́ tó bá yọ ọjọ́ bọ̀ báyìí nǹkan. ẹ ṣáàbẹ̀ kó máa rùn pa yín. irọ́ orí. ilé ọmọjọ yìí kò ọmọ ìyá ọ̀nà mo ti mú wa yẹn o. ìwọ ń tiẹ̀ kí ló ń porúkọ yẹn náà. Máyọ̀wá sórí gbogbo ọ̀rọ̀ ẹ̀ ṣe understand ọmọjọ Ìgbò ti sọ díẹ̀ fún mi nínú ẹ̀ sórí vice chairman wa ǹjẹ́ o mọ̀ pé ọmọ Iléṣà níṣà. ọmọ Iléṣà ni wọ́n tún lọ sí school ní ìlú wa. ìlú yín lọ ti lọ sí school èèyàn gidi ló mọ̀ yẹn ó kàn tí ẹ̀ mọ̀ yẹn kan láàrin wa yẹn èèyàn gidi ló mọ̀ o ò ní problem nínú gáràjì yìí ṣé kan tí mò ń sọ fún yẹn kí ló ń pe orúkọ bọ̀dá yẹn náà. bọ̀dá Bákàrè. kí ló ń pè ní Bákàrè Bárókà làwa mọ̀ sí. sórí ẹ̀gbọ́n ẹ̀ yẹn tó bá tẹ̀lé yẹn títí tó máa fi pààyàn títí tó máa fi kú Ọlọ́run ọba ń gbọ́ bóyá máa tiẹ̀ sí kànga lélẹ̀ tí ò sí ọ̀rọ̀ eré ń bẹ̀ rárá sórí ẹ̀gbọ́n ẹ̀ inú step container tó ń gbé òun ló wà lọ́ọ̀kan bẹ́ẹ̀ yẹn mọ́tò tó dúró sọ́ọ̀kan yẹn òun ni step container ibẹ̀ ló ń gbé ṣọlá sàn sórí mọ́tò tí ẹ̀gbọ́n ẹ̀ ti lò pa nínú gáràjì yìí at least tábà ní ká ṣe méjì ó máa ti lo 15 a rò pé bóyá pé mọ́tò ló máa lo gbó ni òun ló ń lo mọ́tò gbó kàn lo gbó ẹ̀jọ́ sílẹ̀ ní 15 gbogbo tí ẹ̀gbọ́n ẹ̀ rí ọ̀dọ̀ bàbá Ìjẹ̀bú ló ń lọ ó dẹ̀ mọ̀ pé àwọn Ìjẹ̀bú wọn gọ́ra wọn bàbá Ìjẹ̀bú gan ó ṣe kí ni ó sọ jí ara ẹ̀ ni kò pé yan mọ́lá ìbáwá sọ́dọ̀ ẹ̀ ó pẹ́ Ghana ìbáwá sọ́dọ̀ ẹ̀ ó ń pẹ́ kóun gan ti ṣe kí ni kó ti rí tiẹ̀ ṣe ni but ìwọ má wàá jọ ẹ̀gbọ́n ẹ̀ ṣe understand má jọ ẹ̀gbọ́n ẹ̀ o ṣé kan tí mò ń sọ ṣóyè ẹ̀ ń sìn. wọ́n sọ nílùú ra pé àwọn gba ilé wọ́n ra tẹlifíṣàn wọ́n ra fídíò wọ́n ra fíríjì sílé. kò ra kankan. fẹ́ jẹ́ ránkì ẹ̀ ni ó ní gbogbo ẹ̀ wà nínú mọ́tò bẹ́ẹ̀
gbogbo ẹ̀ ló wà ní mọ́tò yẹn, fíríjì wà ń bẹ̀, tẹlifíṣàn wà, even gan kò lo àwọn fíríjì, kò lo tẹlifíṣàn tó lẹ́yìn yẹn, plasma ló ń lò, ó wà ní mọ́tò yẹn lọ síbẹ̀, ó sẹ ibẹ̀ náà ni wọ́n náà máa sùn. wọ́n tún ní pilot làwọn pilot kí ni? ok mi ò lè sọ bóyá ó ti ń ṣiṣẹ́ ní mọ́ṣúárì, ó lè máa ṣe mọ́ṣúárì kó bá àwọn pilot àwọn òkú jáde, mi ò lè sọ o. ṣé kan tí mò ń sọ yìí ẹ̀ ń sìn. yọ̀pọ̀dà ká ní ènìyàn fẹ́ gba ilé lẹ́kọ̀ọ́ yìí á ní tó ètò. ilé òyì sí lẹ́kọ̀ọ́ mi báyìí o, tó bá iṣẹ́ 20 years nínú gáràjì yìí o ò lè rí owó ilé san, torí pé kí ni kí ló ń porúkọ ẹ̀gbọ́n yẹn náà, ọ̀gá ló jẹ́ sí wa nínú gáràjì yìí, bọ̀sí gbójú wọn ò fi yẹn ṣe rárá, ṣọdásán àwa ti bóyá pẹ́ dé gáràjì yìí àwa ti jọ́ga tiẹ̀, àwàdé wa lajú lẹ̀ ń sìn kí wọ́n wá jọba lẹ́wà lórí ń bí o ò tí ì lè owó ilé san for now, so ó yẹ máa lọ ṣe kí ni wàá lọ tò sẹ́yìn ni. ìmọ̀ràn ti wá kí ni àṣẹ bọ̀dá. ẹ má dọ̀bálẹ̀ fún mi o, ẹni tí mo mọ nǹkan tí mò ń ṣe yé mi, at least ká tẹ̀ gbà pé bẹ́ẹ̀ ṣe wáyé wọ́n ti ẹ̀jọ́ bí wa níbi kan ṣe, tí ó bá ti ẹ̀jọ́ àfèdè ẹ má gbà lọ́wọ́ mi náà, bó ti ẹ̀jọ́ àfèdè ẹ má gbà lọ́wọ́ mi. láti ìgbà tó ti máa ń gba ní gáràjì wa yìí ló ti máa ń wù ẹ́. látijọ́ tí mo ti ń bá ẹ sọ̀rọ̀ nínú gáràjì yìí, ọlọ́run mo kàn nífẹ̀ẹ́ rẹ ni mo dẹ̀ fẹ́ fẹ́ sílé, ọlọ́run inú mi kò dùn láti fẹ́ mi mọ reason. ìyẹn náà dáa, nǹkan tẹ̀ ń sọ yìí ẹ mọ̀ pé tí ń tẹnu mọ́ ti pẹ́, kì í ṣe pé mi náà ò nífẹ̀ẹ́ yìí, mo nǹkan tó wà ń bẹ ẹ wò gbogbo wa tẹ̀ ń wù yìí, sìgá lé ní ọtí lọ́la, yé gan-an ni mi ṣe lè fẹ́yìn. ok tó bá jẹ́ ti sìgá ni àbọ́tí àbí olórúkọ ńlá mi ní bá wọn mú mọ́, tó bá ti lè fẹ́ mi ní mú mọ́, ọlọ́run I promise. ẹ má wọrí àríra níta. àti kí lorúkọ ti yín náà. Tọ́pẹ́. ẹ má bínú kí lórúkọ tẹ̀yìn náà kéèsì bá rí yín. Máyọ̀wá bẹ̀tẹ̀ àwọn èèyàn máa ń pè mí ní mèyọ́. ẹ ṣé àríra níta ó dàbọ̀. Daddy, ó ti dé. Bẹ́ẹ̀ ni. Susan, kí ló tiẹ̀ lọ sí garage, kí ló lọ ń ṣe ń bẹ̀, ta ló máa ń lọ bá ń bẹ̀ dàmí lọ. Máyọ̀wá ni sísá, ọ̀rẹ́ mi ni. ọ̀rẹ́ kan yẹn náà ọkùnrin ni àbóbìnrin? ọkùnrin ni sọ. báwo ló ṣe jẹ́ sí ẹ? O lè sọ̀rọ̀ ni. ọ̀rẹ́ mi ni dáàdì, ó dẹ̀ lóun fẹ́ fẹ́ mi sílé. lóun fẹ́ fẹ́ sílé? níbo ló ń gbé? o ti mọ̀ pé gáréèjì ló ń sùn. ṣe o dáàdì, ó máa lọ gbalé síta. Will you shut up your mouth? Ẹ̀rẹ́ nu ẹ̀. And you are happy telling me that? You are happy telling me that? Nínú church, we have workers. Àwọn akọrin wà ń bẹ̀. Àdèlà àwọn bands lóríṣiríṣi nínú church. Kò sọmọkùnrin bẹ́ẹ̀. Àfi ọmọ inú garage. Kí ló fún ẹ ní impression pé ọmọ tó lọ bá nínú garage yẹn ó tiẹ̀ máa yí ọkàn padà rárá? Daddy, ṣe bẹ́ẹ̀ lẹ máa ń wàásù fún wa, ẹ̀yin lẹ sọ pé ká máa wàásù fáwọn ẹlẹ́ṣẹ̀, torí ẹ̀dẹ̀ mọ̀ pé Ọlọ́run ò fẹ́ kó ẹlẹ́ṣẹ̀ kan. Bí kò ṣe kó ronúpìwàdà. Àti pé gbogbo wàásù tí mo ti ṣe fún Daddy, ó ti tún ayé ẹ̀ ṣe, ó dẹ̀ ti gba Jésù sáyé ẹ̀ gan-an, ó ti dàtún bí nínú Jésù. Hallelujah. Praise the Lord. Congratulations. Ó ti jèrè ọkàn kan ni ọ. Congratulations. Tó máa bí ẹ̀dá náwó ẹ̀ wá. Let me tell you this. As from this moment, as from today, tí n bá tún gbọ́ pé o lọ sí garage àbò lọ bá ẹnìkan tó ń jẹ́ Máyọ̀wá kan, oh God, wàá hate rẹ̀. You know me. Yes, sir. You know me for that. Oh God, I blame her. I know that. I'm sure of that. Anyway, hey, you know, àwọn tó ń ṣe. Let me just hear that pé orin sí garage. Oh
God. Àánú ẹ̀ ṣe mí sórí má rò pé oníyà kan síbi kan o gbogbo nǹkan tó bá yẹ kó sọ fún bàbá ẹ̀ ń sìn kó yá sọ fún torí mi ò fẹ́ wàhálà o tó bá rò pé oníyà kan tẹ́ ìjọjú máa pa tẹ́ máa kún sórí bí ọkọ tèmi ṣe wà yìí tó bá ní fún oṣù kan o oṣù méjì o mi ò gbúdọ̀ dé bus stop bẹ́ẹ̀ mi ò ní débẹ̀ lẹ́yìn pálọ̀ wa lẹ́yìn kitchen mi lẹ́yìn pé inú yàrá mi ní kọjá lọ sí bus stop o gbọ́ mi ò ní dánwò ṣé o ń gbọ́ mi so nǹkan tí bàbá ẹ̀ sọ yìí ń labẹ́ gé o tó o bá ṣe anything otherwise you are on your own o ti wá. Daddy ewu bó ṣe jẹ́ nìyẹn wà mo àbúrò mo ti gbàgbé ọ̀rẹ́ mi mo wá mo má bínú báwo ni má bínú máa wọnú ilé kó gbé iṣẹ́ àwọ̀ ọ̀rẹ́ mi wájú mo ti gbàgbé ṣé o mọ̀ pé náà wà mí báyìí látàrí mo ti rí ìṣẹ́bí mi náà mo ní kó dúró dé yìí ọ̀rọ̀ tájọ́ ń sọ yẹn náà ló kó sí mi lórí wo gbé kan bí ó yá gbé bàjẹ́ má bọ̀ mí jókòó báyìí jókòó síbi sórí. ọ̀rẹ́ mi wo ọ̀rọ̀ kan ni àbúrò mi yìí fi tó mi létí lórí fóònù lánàá ó dẹ̀ mọ̀ pé ọ̀rẹ́ mi àti ẹ̀ ó ti pẹ́ mo fẹ́ kí tó bá jẹ́ pé àbúrò wọ náà ni bó ṣe máa dá sí bó ṣe máa handle ẹ̀ mo fẹ́ kó fi dá sọ̀rọ̀ tó wà lẹ́yìn tó rọ́rọ̀ orí fóònù kò dàbí ká fojú ríra wa ọ̀ya ìwọ náà fi ẹnu ara ẹ̀ sọ̀rọ̀. ẹ wò àǹtí mi ọ̀rọ̀ dádì ti sú mi o. ò ní jẹ́ kó sú mi. ẹ wò alọ́rọ̀ dádì ti sú mi tẹ̀. ó dáa ṣé bí mo ètò yìí mi tí tó lọlé ọkọ. ó ti tó bẹ́ẹ̀ ó ti jù bẹ́ẹ̀ lọ pàápàá. àbí wàhálà wà nù kéèyàn jẹ́ ọmọ pásítọ̀ ni. mo ríyàn kan tí mo fẹ́ fẹ́ ilẹ̀ sọ fún dájú adídé ìyàrí kan lè wọ́n láwọn ò like bọ̀bọ̀ yẹn pé kí n má fẹ́. mi ò mọ bẹ́ẹ̀ gbọ́n mi ṣe máa ń wùwà báyìí ṣé téèyàn bá di pásítọ̀ ṣé ó yẹ. ọ̀rẹ́ dúró náà ṣé o mọ̀ pé òbí ò lè lajúlẹ̀ kó ní kọ́mọ òun ṣe ẹsẹ̀ gbé láàárọ̀ ọjọ́ ẹ̀ ó mọ̀ pé dádì tí wọ́n ń sọ̀rọ̀ man of God wọn then kò sí òbí tó máa lajú ẹ̀ lẹ̀ tó máa jẹ́ kí ọmọ òun ṣe ẹsẹ̀ gbé láàárọ̀ ọjọ́ ẹ̀ ó máa ní nǹkan tí wọ́n rí náà tí wọ́n fi jẹ́ kí Susan kó fẹ́ ni tí ó nù fẹ́ fẹ́ náà ó ní nǹkan tí wọ́n rí àti pé gan pàápàá iṣẹ́ wo ni bọ̀bọ̀ yẹn ń ṣe. ó ń ṣiṣẹ́. ó ń ṣiṣẹ́ á ṣáà máa ní pàtó iṣẹ́ tó ń ṣe. ó ń ṣiṣẹ́ gáràjì. kí ló pé ó ń ṣiṣẹ́ gáràjì. bẹ́ẹ̀ ni. ṣé wọn náà rí sìn ṣé ó rí dádì tó sọ pé kó má fẹ́ ṣé mo pọ̀ ó ní reason báwo ló má ṣe máa lajúlẹ̀ tó máa lọ fún ọmọ gárèjì ò sínú ọmọ gidi náà. ọ̀rẹ́ mi ò dẹ̀ rọra èwo ni pé ọmọ gárèjì ò kì í ṣọmọ èwo ni ò ń ṣọmọ nú ẹ̀ iṣẹ́ gárèjì ò kì í ṣàrùn náà and besides àwọn union àwọn garage men tó jẹ́ boys tí mo mọ̀ tó yẹ tó wà responsible wọ́n ju 50% lọ ibo ló ń gbọ́rọ̀ lọ ìyá ni kò wá sọ̀rọ̀ kọ́rọ̀ lójú tó òun bàjẹ́. àwọn míì wà nù wọn tó yẹ pé responsible parents ni wọ́n náà tó yẹ pé wọ́n ń kọ́lé wọ́n dẹ̀ ń tọ́jú àwọn family wọn wọ́n dẹ̀ kọ́ àwọn mọ́tò síta tí èèyàn ò bá graduate from conductor tí ó máa di driver ni tó bá dẹ̀ ti di driver ojú tẹ máa fi ń wọ àwọn garage boys yìí ó yàtọ̀ sí perspective tèmi o ó yàtọ̀ o kí ló rọ̀ǹgì inú wa. jẹ́ kí mi sọ kinní kan fún ẹ sórí ọmọ garage tó máa ń rí yẹn ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ò gbádùn rárá. ọ̀rẹ́ mi òun náà ló ti sọ yìí olọ́pọ̀lọpọ̀ nínú wọn ìwọ ló mọ̀ nǹkan tó rí títí ẹ̀ yìí lè má jẹ́ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ó lè wá jẹ́ àwọn fíù tó kù yẹn ló da wo jẹ́ kí n sọ ọmọ garage ò ṣọmọ. ẹ ṣe nǹkan tó máa ṣẹlẹ̀ rèé. ní tèmi o màá wá rí bọ̀dá mi ó dẹ̀ mọ̀ pé bọ̀dá mi máa ń gbọ́rọ̀ sí mi lẹ́nu gan màá wá bí mo ṣe máa ṣọmọ bí mo ṣe máa tó gbogbo ẹ̀ tó máa fi dùn gbọ́ létí tí n bá tiẹ̀ rí bible passage kan tí mo lè kà sórí ẹ̀gbọ́n mi tó máa fi mọ̀ náà màá sọ fún wọn máa gbà náà. tó bá wá jẹ́ bẹ́ẹ̀ náà ó ṣe gbà á ní àmọ̀ràn kó wá ṣe mọ́ iṣẹ́ tó ń ṣe so wàá lè jòyàn gidi. látàárọ̀ oṣù ẹ̀rọ̀rọ̀ gidi kan sọ ni tó bá tiẹ̀ ṣì wá jẹ́ yẹn ni bóyá tèmi àti ẹ bá jọ ríra máa sọ wọn pé bóyá tó bá lè ríṣẹ́ mi so that I lè look responsible níjọ́ tí n bá lọ mú bá ẹ̀gbọ́n mi tí wọn náà bá dẹ̀ lè bá sọ̀rọ̀
pé àǹtí ẹni tó bá lè wáṣẹ́ mi o so that òun náà look presentable so that ìjọ́ ta bá máa mú lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n mi kò ní sí wàhálà náà má gbé sọ́kàn o má gbé sọ́kàn rárá mo wà lẹ́yìn ẹ̀bí ike. wo kí ẹ wá máa sìn ẹ́ ilé ètò ṣe ní ẹ̀ka tó. Alẹ́ mọ̀ pé mo wà ní ibi. Mo lọ sí garage ni mo bá àpò guarantor ń bẹ̀ so wọ́n sọ pé wà lẹ́yìn garage. Láì ṣe pé wọn ò mọ bẹ́ẹ̀sì. Bóyá tẹ̀ sì ṣe ń bọ̀ ni mo ti rí yín lọ́ọ̀kan. Láì ṣe pé ó yá alpha. Ok ṣé kíní àbí. Bọ̀dá Máyọ̀, mọ́mí ní kí n kó ọtí àti sìgá tó kù fún yín. Bí a máa lọ máa. Mọ́mí ní kí n mú change àwọn. Mo ní kó máa lọ mò ń bọ̀. Èwo ni gbogbo. Bọ̀dá Máyọ̀ wá ṣíbí ti promise wá pé ẹni máa mú ọtí àti sìgá yìí mọ́. Mo máa filẹ̀. Tẹ́lẹ̀ ni tí wọ́n ẹ̀ tí ì filẹ̀. Bọ̀dá Máyọ̀ wọ ẹbẹ̀rù Ọlọ́run kálẹ̀ da ọ̀rẹ́ máa dà fún yín. Ṣé bó ló ti fi kíní ilẹ̀? Wá ń parọ́ fèmí gbà má wọrí. Ẹbẹ̀rẹ̀ Ọlọ́run ṣe ti gbọ́ òun ló tún kọ́ wọ́n fún yíyẹ tẹ́ ìrànjú ọtí náà lè máa lọ. wọ́n ti fẹjọ́ ẹ̀sùn mi nínú gáréèjì yìí kó yọ mírọ̀ kó yọ wáìpà kí ló dé àwa ìṣọ̀tà ajé náà tí ó bá wọ̀ pé màá lé ẹ lọ sílé ìyá ẹ nísìnyí o náà fa ogbó orí burúkú yẹn. bàbá òkú kí ṣẹjọ tèmi náà bàbá yẹn bó ṣe máa ń ṣe nìyẹn ó ti di gbogbo gbà rẹ̀ níjẹta kò fún wa lówó lánàá bẹ́ẹ̀ ó tún dòrè ní àtúntò fún wa lówó tó ń ṣe pàápàá ìdí nìyẹn tí mo fi yọ. ta ló wá fẹjọ́ ẹ̀sùn organizing lọ́dọ̀ yín tẹ̀lé fẹjọ́ sùn. bàbá ọ̀rẹ́ má bínú. tẹ bá ti pé kò sanwó ẹ̀kọ́ nọ́mbẹ̀ sílẹ̀ mú wá sọ́fíìsì fún mi tó ti gbọ́ màá dì pẹ̀lú ẹ̀ fúnra mi tó gbọ́ tó sọ fún ẹ ó yá máa lọ sẹ́nu iṣẹ́ máa lọ sẹ́nu iṣẹ́ máa lọ. ẹjọ́ ọmọ yìí kan fi wá sùn yìí o tó gbọ́njẹ lórí ọmọ mi tí ò sanwó àwọn tó wá mọ àtúmọ̀ fọ́ ọ̀tẹ̀ lọ́yàn irú orí burúkú òsì wo nìyẹn. ọmọ wo nìyẹn náà. ní wọ́n ní kí lórúkọ ọmọ tí máa ń lẹ́ ìgbàjú. Máyọ̀wá ní sá. Máyọ̀wá ọmọ national ní róòdù làwọn. ọmọ náà olórí burúkú wo nìyẹn tó máa gbọ́njẹ lórí ọmọ mi ẹ bá mi kìlọ̀ fún níbi títí gbá o. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ní pé àti national àti road nǹkan kan náà jọ ni wà. torí tí n bá pẹ́ mo rí lẹ́ni ni inú kọ́ ẹ̀pọ̀ ni ó sẹ̀mí lẹ́sọ̀ inú kọ́ jẹ́ pé mi ni ìkọ́sẹ̀ inú méjèèjì kó bá mi kó owó mi ẹni mo tẹ̀ fẹ́ gbowó mi. màá rọ ọmọ yẹn náà ìṣọ́ aṣọ ọmọ bẹ́ẹ̀ o. ìsọmọ bẹ́ẹ̀ ni gbọ́dọ̀ lórí ọmọ mi ẹ kìlọ̀ fún níbi títí gbọ́ kọ́mọ kan sọmọ mi láwọn máa gbọ́dọ̀ bẹ̀rẹ̀ owó mi kó wá gbowó mi lẹ́nu kó bá jẹ́ ọ̀nà máa pamọ́ jẹ́ mi ni lẹ́nu ni màá gbowó mi. ìyá bẹ màá bá sọ̀rọ̀ kẹ́yà bá sọ̀rọ̀. ilé òkú oṣù lónìí owó akẹ́ lára èèlò lówó ọ̀gán náà. wọ́n lè lọ lọ́wọ́. 850. tí o bá ti fún ẹ wá gbà lọ́wọ́ mi. ọbẹ̀ tà kí wọ́n gbà lọ́wọ́ yìí. tí o bá ti fún mi màá wá ṣe wèrè fún yín ni o. ìyẹn ó fẹ́ tà. wo bí yìí tó ń jẹ́ kù fún mi lámàlà kan àtàwọn pálá. mo ti gbọ́. ọ̀dọ́ ṣé mi wá sọ́dọ̀ ẹ̀ ti dàkúdà sí ìdájọ́. ká ṣiṣẹ́ agbèrò ní ká wá sọ́ra wa dìdàkúdà náà kí ló ń ṣe ẹ́ nìsín tó pé o jẹ́ national ṣe national ẹ wá mí pé kí ni pé tọ́ọ̀gì ni ẹ dáhùn róòdù lèmi ẹ ṣé orí kí n fa wàhálà àbórí káwọn bọ́ọ̀sì wa ó jà ni èmi ò fẹ́ ojóró eléyìí o wọ́n ń rí ẹ mọ́ mi má jẹ́ kó máa bú ẹ mọ́ mi nà ìyá abẹ nísìn ló dé ló wá ń pariwo ń bì ló ní òun fọwọ́ tẹ ọmọ òun lára ojú ọmọ lówó àmàlà bóyá 850 àbí kan ló pè. bàbá mi jẹ wọn 850 o 750 mo jẹ. àti 750 àti 850 èwo ni ìyàtọ̀ ń bẹ̀ dáhùn tó o bá jẹ́ ṣé ó parọ́ mọ́ ẹ kó o jọ ọmọ òun lówó èwo títì lẹ fífọ́ tẹ̀ ńkọ́ lọ ẹsẹ̀gbẹ́ ògiri tó tó parọ́ yẹn náà ni. àbá kò dáná kó máa fagbó máa mọtí kiri kò dáa tó ti yẹ stop gbogbo ọtí tèmi nì tó ti rí ní mọtí ní ifá sìgá adẹ̀jọ́ ń ṣiṣẹ́ yìí ni ẹ wà ní ojúbọ̀rọ̀ ṣeé ṣe wèrè kí ni yóò gbò yẹn torí náà kò dáa láti yàyà ìlara mọ̀ kí lọ́rùn tó ti wá ó wàá ronú ààrẹ
wòye bíríìjì tó fò kó tó dẹ́kọ̀ yìí dáhùn wà á dẹ́kọ̀ tó wà fẹ́ sọ̀rọ̀ ẹ̀ di ọmọ ìjẹka mi ò láìkẹ́ o tó ti yẹ mi ò fẹ́ odò yẹn o olú ọmọ ìyá abẹ ló á mú mẹ́gbẹ́ òkè wòye tẹ́ bá ní o mú ìyàwó ẹ̀ wá ṣé irú ìyá abẹ yẹn ló máa tẹ̀lé ẹ pé ìwọ wò ìyá yẹn ẹ tí gbogbo ayé ń dó kiri tán bọ́ tẹ̀ kiri ń ta òdì kórìí ẹ pè fún rẹ ń bèrè olú ọmọ pásítọ̀ yẹn nísìn tó ń tẹ̀lé ọmọ gidi nìyẹn àwa mọ̀ pásítọ̀ ní abẹ́ ó dẹ̀ lówó lọ́wọ́ tó ti yẹ torí náà súnmọ́ olú ọmọ yẹn kó o gbé sí létí àti bẹ̀ yẹn wọ́n náà do onímọ́tò méjì mẹ́ta tó ti gbọ́ pé kórìí ẹ pé o ìyẹn ò ní pé torí pé o jẹ́ national ọmọ wùwàkúwa mi fẹ́ rí igbó mọ́ lọ́wọ́ àbí kó o mutí lónìí mo fẹ́ kó lọ fún ìyá yẹn bí owó tó ti yẹ pé 1 week work 1 week break lájọ ń ṣe inú ìfẹ́ kó di next week títí débì kí ìyá yẹn tó máa pariwo lé mi lórí lọ fún ìyá yẹn lówó ẹ̀ tó wà lọ́wọ́ ẹ̀ lọ san owó yẹn nísinsìnyí tó ti yẹ mẹ́yìn ní kó yẹ pé o lọ sílé nìyẹn tó ti gbọ́ báyìí padà tó bẹ́ẹ̀ àbá àfúnni ló jẹ. Máyọ̀wá ibi ló wà. Mo ti mú wá ìdí gáréèjì mi sọ pé wà lẹ́yìn gáréèjì bíbá. Ìgbà táwọn bọ́ọ̀sì yẹn kàn ń tàdé wà nú gáràjì yẹn kàn ń mu gbó mu sìgá èyí tó mu pẹlẹbẹ nú wọn mu pẹlẹbẹ and tí n bá dẹ̀ wà láàrin wọn bẹ́ẹ̀ yẹn ó lè máa wù mí mu that's why mo kọ̀ra get out mo bẹ̀ mo wá jókòó sí bíbá. ṣé o náà rí ń sìn orí ń sìn pé ìgbà tó ti gba Jésù sáyé ẹ ìwà ẹ ti change. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run because èmi náà mọ̀ pé gbogbo mo ṣe mú kinní yẹn ara mi ò rí bákan so ọkọ̀ máa ń ṣe bákan ni ọ̀gẹ̀ kinní yẹn ò dáa lára náà for sure kò dáa. sórí ara nǹkan tí mo ń sọ fún ẹ náà nìyẹn sìgá ọtí yẹn gan-an ó máa ń ba kidney jẹ́ ó máa ń ba liver jẹ́ orí ń sìn tó ti fílẹ̀ ń sìn wọn náà wo agbájọ ara ẹ̀ gan thanks to God. I'm very grateful ó ṣe gan Susanna lẹ́yìn ìgbà tí mo ti ṣe pẹ̀lú ẹ̀ ń sìn ṣé ìwọ náà rẹ́dì láti gbọ́ ti tèmi. ẹ mọ̀ lẹ́yìn tẹ̀sẹ̀yìn ti gba Jésù bọ̀ ọ́ sìn since you love Jesus I love you too. I love you too. àdúrà Susan torí àwọn boys wà nínú gáàdì rẹ̀ ní kíní ká wá bíbá kí ló ní ká ṣe sínsìn Susan a máa terminate ẹ ní o. mi gbọ́ terminate Jésù ò jẹ́ mi ò lè terminate oyún yìí máa bí. ní sùúrù mọ̀ pé o like mi èmi náà like ẹ tí ká terminate ilé tó bá di píṣọ a máa fẹ́ra wa yẹn ò ní ká máa fẹ́ra wa because tí n bá fẹ́ sìn ok o fẹ́ máa gbóyún sísun ní gáràjì ni àbí ọ̀dọ̀ àwọn boys tí mo ti ń manage ṣé ibẹ̀ mo fẹ́ gbé ẹ wá kátẹ̀ ni mo tún gbé ẹ wá bẹ̀ ṣé tó bá bímọ tán ibẹ̀ náà mo fẹ́ fọmọ lọ́mọ lẹ́sì mi rí irú nǹkan tí mo fi jẹ́ ká terminate ẹ̀. o oyún eléyìí o máa bí sẹ́ èmi ò terminate ẹ o àti pé ó mo pẹ́ṣẹ̀ ní lọ́dọ̀ Ọlọ́run àti tí bá gbàbẹ̀ kún kọ́ dáhùn máa bí eléyìí máa bí ọwọ́ àmọ̀ kan tó máa ṣe wàá lọ wá owó tó máa fi rẹ́ǹtì lé kò tí mo fẹ́ nìyẹn o wàá lọ wówó tó máa fi rẹ́ǹtì lé. Susan káàtẹ̀ ni jẹ́ ká pàtó owó tì náà dáàdì ẹ̀ tó wàá fẹ́ rí mi lójú tó wàá fẹ́ rí mi sójú ńkọ́. fi ọ̀rọ̀ dáàdì sílẹ̀ ṣe bébì nìkan náà bí dáàdì ò ní fẹ́ kí n kú náà you understand fi ọ̀rọ̀ dáàdì sílẹ̀ tí bá ti bá mọ́mì sọ ọ̀rọ̀ lé yẹn bí mo ṣe sọ yẹn wàá wá owó any amount tó bá ti rí nsìn wàá jẹ́ kí n ṣùgbọ́n màá wá bí ṣe máa fi gbé àyíkó gbalẹ́ṣà. gbogbo àwọn ọ̀rọ̀ tútù àti gbogbo ilé gan tó ń kún sójú gan ó ti tó ló máa ń tún ìlú ṣá love you ṣá. now ta ló fún ẹ lóyún. sọ́yà ta ló lóyún fún wù. Máyọ̀wá ni mo. ta ló ń Máyọ̀wá. ó ń ṣiṣẹ́ ní gáréèjì. ní gáréèjì. bẹ́ẹ̀ ni mà. gáréèjì. bẹ́ẹ̀ ni mà. Jésù ìwọ́dà
mo ti lóyún. Báwo ṣe fẹ́ sọ fún bàbá ẹ̀? Ṣé kí lè wí lè jogbojogbo? Mo dáràn. Ìwọ ọmọ yìí àgbà tó kó bá mi tán. Màá wá gbé ẹnu mi máa lọ sọ fún bàbá ẹ̀ pé Susan o, ẹ ó lóyún o, ẹ ó wá lóyún fún gàréèjì. Ìwọ ọmọ ìyá àgbà tó fi mí ṣẹ̀sín. Tí bàbá ẹ̀ tí ò mọ ìyàwó tí ò mọ ọmọ tó máa lálé mi bíi pé ìwọ ọmọ yìí àfìgbà tó dójú sí wà nínú ìjọ. Pé bá ń bẹ dáàdi ẹjọ́. Mo dáràn. Lórí ọ̀rọ̀ Susan yìí àti ọkọ àfẹ́sọ́nà ẹ̀ ni. Ọkọ àfẹ́sọ́nà ọkọ àfẹ́sọ́nà Mi ṣáà ní ọkọ ẹ̀, ọkọ àfẹ́sọ́nà ni mo pè é náà. Ẹ wò ó, kéèyàn máa ṣe eré garage boy kì í ṣàrùn o, ẹ̀gbọ́n mi kì í ṣàrùn rárá. Mo ti lọ ṣèwádìí gidigidi gan ni ọmọ yẹn ò ń ṣọmọ bẹ́ẹ̀. Wọ́n tiẹ̀ ní kò jàre ní gáràjì, kì í báyàn fa wàhálà, kì í ṣèyàn búburú rárá. Ẹ wo àtijọ́ ọmọ gáràjì òun ṣàrùn. Àwọn míì wà nínú wọn tó yẹ wípé wọ́n náìsì gan, ìmí inú wọn pàápàá jùlọ wọ́n tún jẹ́ graduate but nítorí pé wọn ò ríṣẹ́ wọ́n fi ń wa mọ́tò kiri. Wọ́n bá dẹ̀ ń ṣe conductor wọ́n á graduate sí driver, from driver wọ́n á di secretary, wọ́n á di treasurer, wọ́n á tó di ọ̀gá. Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wọ́n wà responsible gan, kì í ṣe gbogbo wọn náà ni orí wọn ò pé. Ẹ wo ẹ̀gbọ́n mi, a lè ní kó lọ fẹ́ doctor àbí kó lọ fẹ́ lọ́ọ̀yà ń sìn àbí banker kó má fún nísìnyí kó máa ná lójoojúmọ́. Àmọ́ sèso yẹ pé ibi tí ọkùn ẹ̀ fà sí nìyẹn tọ́lọ́ dẹ̀ ti fi hàn pé ibi tó ti máa gbádùn tó máa nísinmi ni. Ẹ jẹ́ ká ràn án lọ́wọ́ ẹ̀gbọ́n mi. Just like that. Just like that. Ẹ wo ẹ̀gbọ́n mi, ẹ jẹ́ ká ṣe báyìí, ẹ jẹ́ ká wá owó kékeré kan ká fi set bọ̀bọ̀ yẹn up so that òun náà á lè rí nǹkan gidi tó ń mówó wálé láti fi tọ́jú Susan. Òun náà máa pick láti bẹ̀ yẹn. Ẹ wo ẹ ṣẹ̀ wá mọ orú ọkọ tọmọ yín fẹ́, nice boy lọmọ yẹn. Tó bá fojú jọ bóyá àwọn area boys tó máa ń jà yẹn ó kàn fojú jọ wọ́n ni o. Gentle boy ni, òun ló gentle jù nínú gbogbo gáràjì wọn yẹn. Gbogbo ìwádìí ni mo ti ṣe lórí ẹ̀. Èmi náà lè ti àbúrò mi sínú náà náà. Dádì ẹ̀ẹ́dẹ̀ jọ nítorí Ọlọ́run. Ṣé mo pé láti ilẹ̀ èmi ò fi taratara lọ́wọ́ sí ọ̀rọ̀ yìí, àmọ́ ọ̀rọ̀ àwọn ọmọ wa òde òní tán bá ti múyàn wá ká gbà bẹ́ẹ̀ ni ká dé fàdúrà sí wọn. Ẹjọ́ nítorí Ọlọ́run ṣé wá rí ọmọkùnrin tẹ́ ń sọ yìí o, bí mi ṣe mọ̀ o mi ò lọ́wọ́ sí tẹ́lẹ̀ o, àmọ́ gbà tí mo mọ̀ kò ń mú gbó, kò tiẹ̀ mú sìgá, kò tiẹ̀ mú rí. Mo wá rí pé kì í ṣe gbogbo àwọn tó ń ṣiṣẹ́ mọ́tò ni ò dáa. Ẹjọ́ dádì ẹjọ́. Tèmi mọ̀ mo ń láti understand wọ ju any other person lọ ó mọ̀ náà. Mo mọ̀ pé ẹ ti pa ẹ ti kún kẹ tó máa rúbọ̀ lọ́dọ̀ mi ń bí, ẹ ti yanjú gbogbo ẹ ti parí ẹ̀ wá ṣe ń gbé bọ̀ ń bí àbí. Rárá o ẹ̀gbọ́n mi, àjọ sọ o. Bíbélì gan wí ó ní tọ́ ọmọ rẹ kó lè fún ọ ní ìsinmi. Ìsinmi. Very simple. Òun náà ni mo sọ ẹ̀gbọ́n mi, ìsinmi yẹn gan tí mo wá ń sọ̀rọ̀ ẹ̀ yìí, ibo lẹ́mọ̀ tí ìsinmi òun gan ti fẹ́ dé, ibo lẹ́mọ̀ tó ti máa wá. Kristi ló máa tọ́ka ẹ̀. Òun náà dẹ̀ ti fúnra ara ẹ̀, ó ti fúnra ara ẹ̀ wò ó pé ọ̀nà tó yẹ kóun tọ̀ rèé, ṣebí láti kékeré lẹ ti fi Bíbélì tọ̀. Nítorí ẹ̀ náà lòun náà fi ní òun ò fẹ́ ẹni tó jẹ́ pé ó kàwé jù tó wọn máa dictate ìranù àtòṣì fún ẹni tó kàn òun yàn lélẹ̀. Ọ̀rọ̀ tiẹ̀ yé mi, you know. Mo mọ̀ pé dájúdájú ìwọ náà ti ń lọ jókòó sí garage. Yes. Àwọn ọmọ ọ̀jọ́ gan sọ wọ́n ti jẹ́ kí n mọ̀ pé wọ́n ti rí ẹ ní garage, wọ́n ti ń rí ẹ tó ń tẹ̀lé àwọn ọmọ onímọ́tò káàkiri láì mọye ìgbà. Èmi. That's good. Bẹ̀tẹ̀ ohun gbogbo káfílẹ̀ fọlọ́run. That's it. Dádì. Ẹ wo bọ̀dá mi kò rí bẹ́ẹ̀. Àsọdùn náà wá dé gáràjì tó fi rí ìyàwó ìṣẹ́. Kò sí wàhálà, èmi ò ń dá ṣe nǹkan àti má forí lọ́lọ́run lọ́wọ́. Bẹ́ẹ̀ ni bá ṣe prayer sí
ntọ́lọ́mbà ibi ọ̀nà tọ́lọ́mbà tọ́ mi sí ni máa gbà. ẹ̀gbọ́n mi Ọlọ́run kan ti gbà. ẹ ṣe sà. Ọlọ́run ti gbà ẹ̀gbọ́n mi. mo ń bọ̀ wá bá yín sà. tó wà lórí yẹn bó ṣe ń fa sìgá tó bá yá ìwé náà gan-an wàá tún padà sẹ́nu iṣẹ́ burúkú yẹn. ṣé ẹ wo ẹnu mi ló ti wá rí ni èmi ò ń fa sìgá náà. àgùntàn tó bá bájá rìn á jẹ̀gbẹ́ èèyàn fa sìgá nínú ilé ìjọba tí wọn náà ò ní ṣe rẹ̀. ìyẹn tó bá fẹ́ jẹ̀gbẹ́ ni jàre kò èmi ò lè jẹ̀gbẹ́ mọ́ trust me. anyway wọ́n ló mọ ọ́ ṣùgbọ́n ọjọ́ tí bá ká sìgá mọ́ ẹ lọ́wọ́ you blame yourself that day. Susan, trust me, trust me. Kò lè sí ẹ̀ mọ́, wọ́n ṣáà lè tíbọ̀ mi lẹ́nu. Àbí wọn dẹ̀ lè fọ́ọ̀sì mi máa mú nǹkan tí n bá fẹ́ mu. Ṣé o tán? Ok, sí wàhálà. Gbàgbé ẹ̀. Ọ̀rọ̀ ti bí ni mo bá wá. Mo sọ fún mọ́mì bínú. Àwọn á sọ fún dádì náà. Ó dẹ̀ mọ̀rọ̀ dádì. Dádì gan náà tún bínú gan-an. Serious one ni o. Dádì ò gbà o. Àǹtí ló ṣe àá padà convince dádì. Wọ́n ti gbà. Wọ́n gbàdúrà. Trust me now. Hallelujah méje, Hosanna méje, iye méje. Wọ́n sọ pé àwọn ti gbọ́ ni, kì í ṣe pé wọ́n ti gbà o. Wọ́n á ní òkè pé kí n invite ẹ kó kó àwọn èèyàn ẹ wá. Just like that. What else? Ó ní kó káwọn èèyàn wá àti pé iṣẹ́ garage tó ń ṣe yẹn bí a ò máa fi ṣe yẹn lé finally I don't know ṣùgbọ́n wọ́n ní iṣẹ́ tó fẹ́ máa ṣe gan-an o àwọn fẹ́ mọ̀. Susan, let me tell you something. Láti ìgbà tí bọ̀dá mi Baruka ti mú mi dé Ìkòyí mi rí anybody mi rí iṣẹ́ kankan tí mo lè ṣe ju iṣẹ́ driver ni mo lè ṣe o tó má lè ra mọ́tò fún mi I will be pleased. Iṣẹ́ mọ́tò ṣàlọ́ fẹ́ ṣe. Iṣẹ́ mọ́tò. Anyway, mo ti sọ fún àǹtí tẹ́lẹ̀ àǹtí náà dẹ̀ ti bá wọn sọ kó tó dìgbà tó lọ pé ègbè wá. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jọ̀ọ́ èmi ò kọjá àyè mi lọ́dọ̀ àwọn tẹ́mi bá ń bì ẹ bá Báràká sọ̀rọ̀ èmi náà ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run àrífífẹ́ máa wọ̀rọ̀ sẹ́yìn àrífífẹ́ máa wọ̀rọ̀ sẹ́yìn ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run èmi mọ ẹni tí mo bá ń bí èmi ń bọ̀wọ̀ fún wọn ẹ tó bá bá mi bí tí ò bá bọ̀wọ̀ fún mi akábùkù wà á fi ẹlẹ wà tí bá gbá ojú ẹ wà á máa gbóòórùn láàrọ̀ ọ̀gùn ni wà kí ló ṣí ẹná tá lè ba lẹ̀ kí ló bá ẹ̀ wà náà ọjọ́ ìrún gbogbo orí burúkú yẹn bẹ̀rẹ̀ ni wà tá ló ń jẹun tájá ń jùrù náà àwọn ló sọ̀rọ̀ tí wọn náà gbé orí ẹ̀ yí ni tí o ti bá gbá ẹ ní etí inú ògiri ló máa gbà lọ wà ta ló jẹ́ kó wá pàwọ́jọ ọmọ kú yọyọ ta ló jọ máa pé níwájú ọmọ pààyàn wà á sọ ìṣòro ẹ̀ ṣòro mọ́ kó jẹ́ kórìí ẹ̀ lọ pé tí bá dìgbà júrù ẹ̀ wà á máa gbóòórùn láàrọ̀ ọ̀gùn ó dà kórìí ẹ̀ ti. Báràká má sọ̀rọ̀ jù jàre. àìsàn máa ló wá gbọ́. sẹ́ni pé jésù tó káwọ́ sókè wọ́n mú lórí ọwọ́ ẹ̀ torí pé ó ṣàbójú di. now bàbá o ọmọdé yìí kéèsì ẹ̀ lè láti kí ni ká pè sí báyìí nínú wedding ẹ̀ ó fẹ́ ṣe wedding báyìí àwọn èèyàn lè bí pé Agbero kì í ṣe èèyàn ó fẹ́ kẹsàn-án wọ́n pé Agbero èèyàn ni Gúnọ̀lá èèyàn ni Ọlọ́wà èèyàn ni MC èèyàn ni Kálóbìtò èèyàn kí má sọ tẹ̀bí kí má sọ ti landlord orílẹ̀ Taofiki èèyàn làwọn bàbá ẹ pàṣẹ báyìí bá ti máa ṣe wẹ́ẹ̀dì ni. Nígbà jẹ́ fún ẹ̀dẹ́ sókè, Báràká, jẹ́ kọ́ mọ̀ ẹ̀wọ́n tó kọ̀ ṣẹlẹ̀ ètò yẹn. Àti ṣú àyódà àwọn ẹ̀yìn sọ ẹ̀rọ ẹ̀ kiri ìjọ òní ọ̀lẹ́sẹ̀. Ìjọ sáàsì. Tájídí, àìmí ò nílé ráyè. Mi ò nílé ráyè ìjọ. Ẹjọ́ òtúrú tọ́lọ́wọ́. Ẹ̀rí èèyàn kéré nídìí nǹkan ẹ̀. Máṣíà,
èèyàn kéré nídìí kan ẹ̀yin náà bá yìí o ṣe rí ní irú ọjọ́ tá à ń sọ yìí ṣe bẹ́ẹ̀mi àti èmi mo mú Máyọ̀wá wá sẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀mi àti Máyọ̀wá bàbá lè wà ń kó iyì tèmi tún ni. màá mọ̀wé ju tíṣà ẹ lọ nǹkan tá à ń sọ ń pa ẹ ni pé mọ́tò méje mẹ́jọ á tẹ̀lé yín lọ síbẹ̀ yẹn ẹ má làgò mọ́lẹ̀ o ẹ bá ṣe nǹkan tí ò dáa o. ẹ jọ̀ọ́ ẹ má bínú torí Ọlọ́run mo ní ìbéèrè kan lè béèrè lọ́wọ́ ẹ̀ ṣètì ọ̀rọ̀ náà tó sọ ọ̀rọ̀ tó make sense ni ọ̀rọ̀ yẹn dá gan but ìbéèrè mi kàn fẹ́ béèrè ni pé bóyá ikú àǹkó ló pa ìyá àti bàbá ẹ̀ ńjọ́ kìíní àná tó fi ní káwọn káǹkó nítorí ọ̀rọ̀ ẹ̀ ò yé mi olórí burúkú àṣìyèrè. wọ́n jẹ́gbẹ́ wọ́n ní náà sọ̀rọ̀ ní ọ. wá ṣe kọ́rọ́ tẹ̀rù fún yín. inú mi ò dá. ẹran líle ní ẹran tó yà. ó yà bá a kà ó wọ̀. ẹran líle ṣe rí rí. everybody say kwate. hello thank you. àókà ọ̀pọ̀ tó sọ ni pé kẹwàá ń kó ní báyìí ọmọ ọmọ tó ṣẹlẹ̀ ni pé à ń kó ìyẹn pẹ̀lú pọ́sibù but máa yan delegate pẹ̀lú ẹ̀ deputy ọ̀yà dàpá tọ́jọ́ ìjọ́lẹ̀ àókò lẹ́kọ̀ọ́ ilẹ̀ àwọn máa lò kà náà kàn tó bá kù ìlú pẹ̀lú bá ká a ní ibi tá à ń lọ́jọ́ ẹ̀ wàyí tá à ń lọ́jọ́ ẹ̀ ìgbọ́tọ̀ so èyí lè máa lọ sí kíni ẹ máa lọ sí ojú wa ní tá à ń lọ ẹ sáà mé sọ pé ìṣẹ̀lú àbùkù ẹ mé sọ pé bẹ́ẹ̀ ń kọ́ wà pé fún àǹfààní o ẹ má làgò mọ́lẹ̀ ẹ bẹ́ẹ̀ o ẹ kó wà nọ́mà ìdíbàjẹ́ ọ̀gá ìwọ́n náà ti ń ga pa bí ìdíbàjẹ́. àbáyé lórí fífi wálẹ̀ ọgọ́yà ẹ̀yọ̀dá ẹ̀kọ́ ní kí mọ́tò dáhùn ọkọ̀ tẹ̀lé àwọn méjì àbí mẹ́ta. méjì mẹ́ta ló sọ ẹ̀ mẹ́rin ló máa tẹ̀lé. rábà bí gbogbo lé wá gbogbo ẹni lọ́wọ́ tó ayé ẹ̀kọ́ tó ayé wọ́ọ̀tẹ̀ ọ̀yà wá lọ́wọ́ tó yíyà. ilé ń kọ́ o Máyọ̀wá ǹlẹ́ o ṣé àwọn ọ̀rẹ́ ẹ̀ lélẹ́ yìí àbí àwọn fámìlì. àwọn tí mo ní sèkó lónìí. Swahili màmá àlàyé. ọ̀dà olẹ́nu gan. ọ̀dà ṣé kì í dá ẹ sí bàbá bàbá àgbà kwate. kọjá orí ìgbéraga wà ń bẹ ọjọ́ ká lókè lọ́jọ́ pé ló sọ̀rọ̀ ẹ̀dá báwọn ọ̀tá ẹ̀ orí ẹ̀ wà ń bẹ jésù tó di jẹ́ tó pàṣẹ. ìgbà tí jésù kristi tó ń bọ̀ lẹ́kọ̀ọ́ yìí kò ní òdu ló gbà kọjá àwọn àwọn àjẹtò àlè fà á. àwọn ọmọ ẹnu bẹ Ọlọ́run. àwọn àlè fún ọ̀rọ̀ lọ́wọ́ ìyá lẹ́nu gan Ọlọ́run yín wà bẹ̀. ẹ jókòó ẹ ṣe. dáàdi ẹ wá jọ ọmọ bá rẹ orí wọn ti bá síbẹ̀ di ọmọ yóò di kí oléyò lẹ́yìn jẹ́ ọmọ kú ayé náà. ẹ dùn ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe gan ni ẹ jókòó dáàdi ẹ jókòó sá. àbójú bàbá. dáàdi ẹ jókòó. ibẹ̀ ló wà. àwọn wo làwọn. àwọn èèyàn wọn Máyọ̀wá ni àwọn èèyàn wọn Máyọ̀wá ni. àwa ti ẹ ni àwa ti ẹ gangan èmi ní vice àsìkò gbogbo sọmọ náà gbogbo kejì ó ti yé yìí pákí manager lòun. Baroka bàbá mi Baroka ọjọ́ ayọ̀ mi lélẹ́yìn ẹjọ́ kéde àná ọjọ́ ayọ̀ mi lélẹ́yìn àníkẹ́ dákẹ́ ọjọ́ ayọ̀ mi lélẹ́yìn. àwọn ẹ̀dá nìyẹn o olè ti gbogbo èrò tí kò tó wọ̀ ẹ ti ẹ jókòó ẹ ti gbogbo èyí náà ẹ jókòó ẹ jẹ́ káwọn ajígbó sára ẹ jẹ́ àjọpọ̀. ẹ jókòó ẹ jókòó. ẹ wo jí mi dáadáa I said be quiet kí ló dé. bàbá ní ká dákẹ́ ẹ̀yà dákẹ́ bàbá ti ní àdákẹ́. àwọn ọ̀rẹ́ tí àwọn èèyàn Máyọ̀wá ẹ jókòó sá ẹ jókòó. bàbá sílẹ̀ àwọn àgbàgbà jẹ́ náà. èlò ọjọ́ ìṣòro mi jẹ́ ráìtì. kí ló ṣe é tẹ̀sí báyìí. wọ́n lọ bá wa mú látàwọn ẹgbẹ́ àjẹ́. ẹ jókòó ẹ jókòó. ẹ ṣe rí nǹkan tó wà sí ẹ ṣe gan mo dúpẹ́ Ọlọ́run apẹ́ yìí náà lé o iṣẹ́ ìwé ṣe pọ́ wálé mo fẹ́ kọ́ Máyọ̀wá sọ̀rọ̀ ẹni ẹ ṣì kọ́kọ́ ẹ kàn fún mi láyè díẹ̀ mo fẹ́ bá Máyọ̀wá sọ̀rọ̀. ẹ lọ dúró síta ẹ lọ ṣèwé táǹtà kò bàjẹ́ ò lọ. àbílẹ̀ nǹkan nínú wàá nǹkan nínú. wọ́n ní kẹ́ máa lọ ẹ máa lọ.
Máyọ̀wá, o ò fún àwọn pípọ̀ ẹ̀ ń training rárá o. O tiẹ̀ wá lè ní kán pretend rárá lójú Dahlia. O ti rí ìyàwó fẹ́ tán. Kí ni o dúró fojú ẹ̀ wá sí iná? O ti rí ìyàwó fẹ́ tán. Ṣé o ti rí pé o ti kó wa jáde bí ọmọ ọjọ́ mẹ́jọ? Kò sọ̀rọ̀ lọ́wọ́ wa mọ́. Kí ni mo fẹ́ ṣe? Kò sí. Sórí ilé ọkọ mi pẹ̀lú gbogbo bá ṣe pẹ̀lú gbogbo bá ṣe gbìyànjú ó ti bọ̀rọ̀ jẹ́ o. O wá lè lọ rẹ́ǹtì bàbá àti ìyá àtàbúrò àtẹ̀gbọ́n èló ló fẹ́ ná ẹ tó bá sọ fún wa tó bá kó tiẹ̀ sọ fún mi nìkan kó má sọ fún ìyàwó mi máa fún ẹ lówó ìwà lọ fi rẹ́ǹtì wọn wá o wá lọ kó àwọn tọ́ọ̀gì wá. Báwo ni mo ṣe fẹ́ wọlé sùn lálẹ́? Ẹ wò ẹ jẹ́ ká jọ máa lọ lé mi. Because sórí nǹkan tó dálẹ̀ yìí bí ìgbà tó jẹ́ pé mi gangan ni mo lọ kó àwọn èrò wá ń tà ní ṣó wá rí nǹkan tí mo sáré sọ fún ẹ o tó bá nífẹ̀ẹ́ ààrẹ tó bẹ̀ nífẹ̀ẹ́ Susan tó fẹ́ fẹ́ wà wá bọ́ síta wà wá lọ wá àwọn èèyàn míì wọ́n ṣe rú àwọn eléyìí a ní kó lọ rẹ́ǹtì àwọn ìyá àti bàbá wọn pọ̀ gbòòrò tán rẹ́ǹtì lọ rẹ́ǹtì wọn. ó léyàn gidi ni iye ọkọ mi òun rèé o ṣé o mọ̀ pé amẹ́ńtà ní kí ni wìrì jọgbọjọgbò wọ́n mú fọlọ́run bá bẹ́ẹ̀ owó ìdá mẹ́wàá owó gbá owó ọrẹ. Ìyàwó mi kò kú sílé tó ṣẹ̀yìn mi ń bẹ̀. ṣé o wá rí nǹkan tó wà ń bẹ̀ máa fọlọ́run bẹ́ẹ̀ ni wàá wá bá mi bẹ́ẹ̀ kí n má jẹ̀bi lórí ọ̀rọ̀ yìí o ṣé o mọ̀ yìí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ bàbá yìí ò fẹ́ gbà ọpẹ́lọpẹ́ pé bẹ́ẹ̀ ṣe bá mi dá sí. kò sílé tó ṣẹ̀yìn mi ń bẹ̀ ṣé ìwọ náà tẹ́tí ẹ̀ tó ń gbọ́ báyìí. sátidé ìkẹ́ ẹ̀ máa kówó wá ọjọ́ Sunday kàdáwó padà sínú ìjọ. bẹ́ẹ̀ni. ṣé wá rí fún ìyọkọ mi gbà ìwọ mo fún kọ́kọ́rọ́ ẹ bá mi bẹ́ẹ̀. Máyọ̀wá gbogbo ẹ̀ náà ló ti gbọ́ tíyàwó mi ti sọ yẹn jọ ń torí ti Ọlọ́run má dojú tì wá o mo mọ orú ẹ̀gbọ́n tí mo ní o wo owó tán fi ra bọ́ọ̀sì yìí kò sílé tó ṣẹ̀yìn mi o má dojú tì wọ́n o owó chọ́ọ̀chì ni o owó chọ́ọ̀chì ni o owó àágùn aláàgùn owó ìdá mẹ́wàá owó eléyìí owó yẹn ni o màá wá fi lé ẹ lọ́wọ́ ń sìn má dojú tì èmi gan tí mo fẹ́ fún ẹ kọ́kọ́rọ́ o. ṣé ìkúlẹ̀ fún ẹ. má dojú tì mí o Ọlọ́run ò wá ní jẹ́ kó fi mọ́tò yìí jáàmù Ọlọ́run á jẹ́ kó rówó tó jọ o ojú òde ní tìwọ náà o ọ̀yà gbà ó ti di tiẹ̀. Ọlọ́run ni dídé fún bá ṣáà ti ṣe dáadáa torí tó kù kékeré ni. torí téèyàn bá ti mọ̀ wá ara ilé ẹ̀ ìjọ́ tí mo ti fẹ́ mú mọ̀ wá ẹ̀ mo dẹ̀ rọra ń ṣe ni tó bá gbé ariwo báyìí èmi gan-an ìyàwó fọ́ńdà gbè ni ṣé o ti gbọ́ torí Ọlọ́run ṣé o mọ̀ yìí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò fẹ́ kẹ́ fẹ́ra yín ọpẹ́lọpẹ́ àdúró tì ìyá ọkọ mi àti tèmi so mo fi Ọlọ́run bá bẹ̀ẹ́ ẹ bá ṣe ń pawó yẹn báyìí ẹ máa kó wá so that ṣọ́ọ̀ṣì gan ò ní sọ wá lẹ́nu so mo fi Ọlọ́run bẹ̀ẹ́ ojú ò ní tì ẹ́ o owó rẹ ló máa fi pa o ò ní jáàmù ọkọ̀ yóò ní dànù ọlọ́pàá wà ní mú ẹ àmọ́ kí ìwọ náà kó ṣe dọ́kúmẹ́ǹtì rẹ pé o kò rì ní ìjọba yẹ kò rì ní owó bá ṣe pé ọlọ́pàá ó mú ọ o. àbí kí bẹ́ẹ̀ ni ìyá ọkọ mi o ò ní fi mọ́tò yìí jáàmù. mọ́tò yóò wà ní yọ ẹlẹ́nu bọ́n ṣe sọ ọlọ́pàá ò ní máa mú ẹ gbogbo ìgbà o wàhálà kò jọ nínú mọ́tò yìí o kò ní máa bàjẹ́ lẹ́ni kó máa tún ṣe lọ́la o ò dẹ̀ ní rógun àkóbá lórí mọ́tò yìí wàá rí owó náà máa kó wá ń gbogbo ìgbà torí tó bá ti ń rí kó wá ẹ̀gbọ́n mi náà a máa fojú rere wò mí a máa fojú rere wò ìyàwó ẹ̀ náà ojú òde tún ní tiwọn nínú ìjọ. Bàtà tí o ní o láìkì náà ń bẹ̀rẹ̀ wá. Ọkùnrin ìṣá this is lovely. Ṣé kò wọ́n jù ṣá? Kò wọ́n bó tiẹ̀ wọ́n ṣebí wọ́n mo fẹ́ rà fún. Secondly wàá rí i pé inú mi dùn lé ní. Nǹkan tí mo tẹ̀ fẹ́ sọ gan-an nìyẹn.
tún win jackpot ní àbẹ̀wò. kí lélẹ̀. owó rè bó ló ti rówó. sórí níjọ́ tí dáàdì gbé mọ́tò fún mi wọ́n dá èyí ẹ̀ fún mi pé kí n fi dá owó padà ìwọ ní kí n má dojú tì ẹ́ mọ́mí ẹ̀ náà ní kí n má dojú tì wọ́n àti big sister náà wọ́n ní kí n má dojú tà wọ́n mo wá fi ń dá ẹ lójú sìn pé mi ìdojú tì anybody nínú yín. olúwa ò ṣe o. gba yẹn oyún yìí ṣì wà ní oṣù mẹ́ta ń gbà yẹn nísìnyí ó ti doṣù mẹ́sàn-án kò tí ì pé èyí ẹ o mo fẹ́ máa dá padà lóṣù mẹ́sàn-án mi ò jẹ́ kó pé èyí ẹ ló ń sọ yìí. olúwa ò ṣe o. olúwa ò ṣe o. má ṣì yọnu. And secondly ṣó the microfinance mò ń kówó sí wọ́n ti fi dá mi lójú pé wọ́n á yá mi ní owó mi láti fi ra bọ́ọ̀sì mi nítorí pé mò ń ṣe déédéé àbórí. Jésù ṣeun ìwà ò ṣe o. ṣeun o bàbá o ṣe o Jésù o ṣeun o bàbá. ló lọ báyìí òun náà ló lọ ló dé sàlẹ̀ lẹ́yìn òun náà ló kọ́bà ojú ìgbà yìí. báwo ló ṣe rí bíbá yìí. ẹ ṣe àwọn ọmọ òkè a lè lọ. ibù mo ti wo pé bàtà tá a bá máa bẹ̀rẹ̀ ayò bí ìgbà yìí ṣe ọ́fíìsì a lè kọ́ ọ́fíìsì àwọn branch chairman síbẹ̀ bíbá yìí a máa kan pan sí pé àwọn èèyàn máa tó jẹ jákàdé kankan. dẹ́rẹ́bì bó ṣe fẹ̀ yìí a máa pín sí section by section tó jẹ́ pé àwọn mọ́tò a lè kó mọ́tò bí mọ́tò bá pọ̀ sí a lè kó síbẹ̀ tó jẹ́ pé wọ́n máa ná èyí tó máa ná Ẹ̀pẹ́ Ṣàgámù Ìjẹ̀bú-Òde Àgọ́ nǹkan kò dẹ̀ ní sí wàhálà àwọn kan èyí tó kàn dẹ̀ tó ṣe pàtàkì ń bẹ̀ tí mo bá yín sọ nípa títí registration limited liability company ṣe pàtàkì gan. ìgbà wo ni bọ̀bọ́ yẹn ní kàpè náà ọ̀túnla kọ. and actually ó pè lánàá ó ní kò ti parí all necessary things ó ní kò máa kó document àti certificate wà ní àárọ̀ ọ̀la but wọ́n ti ní pé balance ẹ fún mi yẹn ó ní kó tó bá tó wá kó tó máa gbà lọ́wọ́ mi. And secondly Mr. Forever mo ìwà mi ní wàhálà ilẹ̀ lágbájá ṣé ilẹ̀ bíbá ṣé kò ní sí yánpọnyánrin lórí ẹ̀ṣà. chairman ẹ má jírí ẹ tí n bá sọ pé ẹni tó ra ilẹ̀ yìí fún tó tẹ agẹ́ẹ̀tì ilẹ̀ lọ́wọ́ ẹ̀ tẹ bá ń gbọ́ sẹ́ńkàn olú ọmọ gbogbo ò bá fò. bàbá àgbà ni mo mọ̀. kò sọmọ náà òun ló gẹ́ẹ̀tì bí òun àwọ̀ ẹ̀ ni mo ti gẹ́ẹ̀tì bí ibùkún ẹ má. kò yẹ kó ló ẹ̀ máa ṣẹlẹ̀ rárá gbogbo àwọn wèrè tó kàn ra kó sínú gáàjì tó lọ pé àwọn tẹ́ṣọ́ra wọ́n máa mú gbogbo owó unity wọ́n á dẹ̀ mú gbogbo ẹ̀ wọ́n á dẹ̀ kó lọ sínú ilé ṣebí tó bá pawó inú unity wọ́n á dẹ̀ kó wọ́n máa kó lọ sí branch láti branch wọ́n máa kó lọ sí state ni èwo ni kéèyàn dẹ̀ wá kówó kó pawó gbowó kó wá kó lọ sí ilé ẹ̀ káwọn ti state káwọn yẹn máa so wọ́n máa kó rọ́jẹ́ sí wáyé wọ́n bẹ̀ fi tí wọ́n kó bá sí wáyé yìí ni. sórí ìmọ̀ tó ṣẹlẹ̀ sórí bọ̀bọ̀ yẹn àgbà tó dẹ̀ ti wà tẹ́ṣọ́ra ẹ̀ mi ò iṣẹ́ tó ń ṣe fún wa mi ò lè parọ́ fún wa o mi ò iṣẹ́ tó ń ṣe fún wa o jẹ́ ká wá solution tí mo ti ṣẹlẹ̀ ní o because èèyàn kan wọn ni máa kó wa kó máa kó lọ́dẹ kò possible o ẹ jẹ́ ká mọ̀ kọ́tà jọ ń ṣe o because táwọn people adé láti state ní sinimá kọ́ àwọn kàtà sí ibà yẹn sìn wọ́n bẹ̀ sí ní wá wọ ibà yẹn sìn ká tó ṣiṣẹ́ ń bá yìí ó lè tó 2 years jẹ́ ká mọ̀ kọ́tà ń ṣe. àwọn sego láìláńdì lọ́hùn tó bá yẹ pé bọ́n yẹn ṣe nìyẹn wọn ò lè lórúkọ o alágbára tó bá dọ́rú ẹ̀ wò tó bá kó òun national tó bá kówó unity ẹ̀ jẹ tí ò bá kó lọ sí state tó bá ti lè kó kí àti kàwá bẹ̀ tí ẹ̀ ti bàjẹ́ nìyẹn wọ́n ti jára kí ẹ̀ láti bẹ̀ nìyẹn èmi ò dẹ̀ lè gbà because emperor ní Kétu òòṣà ni o òòṣà ni o scammer ńlá gidi ni o irú wọlé gbogbo Kétu yìí ni o so mi ò lè aláwòrán nǹkan bẹ́ẹ̀ so next meeting tá a máa ṣe é sìn ni pé ká ṣe kí ni ẹ. ọmọ ńlá ẹ̀yin àbúrò. ṣé bàrọ̀kà. ẹ̀yin àbúrò. bàrọ̀kà. báwo ni. bàrọ̀kà. ṣúọ́gà wọn ní wèrè ṣúọ́gà. ayayaya kò sí kọ́kọ́ mẹ́lẹ̀ ìgbẹ́. tẹ́lẹ̀ ẹ̀ ń ṣe rò pé bóyá tírì nítorí 1 2 3 4 5 6 èmi á sọ di 2 2 èmi náà 2 màá ṣe fàájì ìkan bí eléyìí máa wà lápò. ẹ mú kí ni ọjọ́ ìwọ. Bàrúkà ó mọ ọkọ tó ṣe ó dà kórìí ẹ ti burú ṣá ó ò nílò ònú tiẹ̀ ṣá ìwọ ọtí ẹ̀ mọ kó dé ibà kó mọ ti lọ àwọn àwítán àkó kí ni wà ní ìwé swaga ìwọ ọlọ́yà sínú swaga. ó ní làákàyè rárá
ó ti ẹnu rárá bá ṣe wáyé èmi àtàwẹ̀dá ọmọ pápá inú gáàjì yìí. ọmọ tó ṣe mú dé láìpẹ́ láì jìnnà yìí ṣé ọmọ kó ti ṣoríire mọ ẹ lára tó ti mú ọ tí ò ṣe ẹ kiri nípa yìí òun rẹ̀ ní ẹ̀sìn limited ló ní ó ti ní complete tiẹ̀ ó ti dá dúró limited ló ní. wàá bá ìgbà sí i. ilé wọn aṣọ kìnìún kan fún ẹ èyí ó ní tèmi pé ilé gbogbo orí mi ò pé lọ kọ́lẹ̀ lẹ́yìn tí ẹ sọ kìnìún kan láti ibi tó ti bẹ̀rẹ̀ oníbóyè mi ò ronú lánàá ìwọ orí mi lórí ọkọ̀ mo sì wáyé wọ̀lẹ́ mo ronú trout àná sìgá mẹ́fà mo fà mo gbọ́ láwọn èdè mo rò pé bóun ní ilé ayé ṣe lẹ́jọ́ ọ̀la fẹ́ ṣe gbogbo eléyìí dé ṣé rí bàbá bára wa ń gbé fàájì tàbá ń yọ̀ ẹ já mọ̀ pé à ń yọ̀ ni ṣùgbọ́n ayé máa mú kan ẹ lè advice mi máyọ̀ wáyé kó máa dúpẹ́ lọ́wọ́ mi léde tó bá fẹ́ tẹ̀ mí lójúmọ́ lè yẹ kẹ́ bínú torí èmi sí ẹ̀kankan nípa gbèsè ayé máyọ̀ wá. Báyọ̀wá tó ń darúkọ yẹn gan àtìgbà tó ti mú Báyọ̀wá gan kí ni ipa tó sà lórí Báyọ̀wá gan. alágbàro ni nínú òkè kí n tó mú wá sí èkó. gbàtọ́ lọ́jà alágbàro nǹkan ilé ìwà ń kọ́ sí ibo ló ti ní báyìí sí. ó ní sí àmà. ibo lẹ́yìn dé sí. ó promise ní ẹ́ndì ó ló máa ra orí kí n change kí n fò gbogbooro lẹ̀ ó máa ra ọ̀pá fún mi. yes tó bá rà á mi ò jọun. ẹ fi ọ̀gbẹ́ni sílẹ̀. mi ò jọun. ó rà á. sọmọ pé ápù ló tún mú ṣe bí. màá mú kan lọlé. wàá mú swagger wàá mú àpò. Bàrúkà nǹkan tí máa sọ fún ẹnìyẹn tó bá yọ pé máa ṣe bóyá ó yá máa mú kíní tó ń lọ máa mú lọ kókó mi. máa mú lọ ó ní stop wa. o tún fẹ́ mú swagger kan sí àbí. tí mo fi pè é gúnlẹ̀ òní ni mo fẹ́ padà títí ìrọ̀lẹ́ ní ẹ̀sìn wọ́n pẹ̀lú mi wọ́n máa lọ èyí tí mo bá ń ṣe náà tó láti bí ọ̀sẹ̀ kan àbí yóò tó. ọmọ yẹn ò dá tó mo rò pé ẹ máa dúró tì wá bóyá fún ọ̀sẹ̀ méjì àbóṣù kan. ó ti pọ̀ jù ọ̀sẹ̀ kan tí mo bá ń ṣe náà ti tó ń wò tó padà wá. àní àwọn mọ́mí complain pé adìyẹ àwọn máa kú lábúlé. bẹ́ẹ̀ ni àwọn ọ̀rẹ́ mi ti ń pè mí gan tí wọ́n ti ń pè mí sórí fóònù tẹ́ ẹ bá gbọ́ fóònù mi tí sàǹdún tí ń dún àwọn ní ń pè mí wọ́n sàn pè mí ní ń dà mí láàmú pé kí ló dé tí mo rè jókòó sí ọ̀dọ̀ àwọn ọmọ mi èyí tí mo bá ń ṣe tó ẹ̀jẹ̀ mọ́ ọ lọ ibi wọn tó padà wá wọn tó padà wá ṣùgbọ́n ìdí tí mo fi wá pè ń jókòó gangan ni pé ọmọ mi sọ fún mi pé òun ti san owó ọkọ̀ tí bàbá rẹ̀ rà fóun. mọ́mí ó ti san o kódà ó ti dá owó ọkọ̀ yẹn padà ó ṣètò wá rà míì fún ìjọ lẹ́yìn tó rà fún ẹ̀yin gan-an irú ẹ̀ gan-an ló ṣe rà fún dádì tèmi. lóòótọ́. bẹ́ẹ̀ ni irú ẹ̀ gan-an ló rà fún dádì mi. inú mi mọ̀ dùn ayọ̀ mi mọ̀ kún mo mọ̀ dúpẹ́ ó sọ fún mi ṣùgbọ́n n ò gbàgbọ́ mo wá ní n ó bí ọ́ òun ni mo fi wá bí ó gbà mo tún wá gbọ́ lẹ́nu rẹ̀ ní ìsìn inú mi dùn o. sórí tí Máyọ̀wá ṣe fún bàbá rẹ̀ kì í tí ì ṣe nǹkan kan torí bàbá rẹ̀ náà èèyàn ni Máyọ̀wá náà kì í sàrárá mú oore jẹ lójú ó ṣe ń tó ṣeun àbọ̀gbọ́ sórí bí bàbá rẹ̀ ṣe wà aburú ò ní tọ́ sí nǹkan rẹ̀ láíláí iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ ọmọ tẹ̀síwájú ní iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ ò ní dòkú torí pé kí ni ó ṣe gudugudu méje yàyà mẹ́fà nú ayé mi àti wọ́gán pàápàá ọlọ́mọ márùn sọmọ mi ni àdúrà tó bì í tó yẹ kó bì ọmọ gbànú pé gbogbo ògbà tọmọ àwọn ọba fẹ́ yàwó eégún ọmọ àwọn ni kọ́lọ́hún ó gbé kó ọmọ àwọn gẹ́gẹ́ bí ìyàwó mo sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àdúrà mi gbà ìwọ àtọkọ rẹ ń ṣe bí ọmọ ìyá kò sí jà láàrin yín kò sẹ́ni tí ọmọ bóyá mi mo bí ọ àbẹ́mi kí mo bí ọ torí ìyàwó ọmọ mi gàgàgàn ni ọmọ ṣe ara rẹ yọ mọ́ mi ó dàbí ẹni pé ńgbà mo bí Máyọ̀wá tán ni mo wá bí wọlé inú mi dùn mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mi o ayọ̀ tèmi náà ò ní dìbànújẹ́ lágbára Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ bàbá rẹ o bàbá rẹ ṣeun ntí a máa sọnù ṣé ẹ rí gbogbo ọ̀nàkọ̀nà tí ọmọ téèyàn bá bí bá fẹ́ rìn láyé yìí kéèyàn gbárùkù tì ní tó bá ti yàtọ̀ sí olè àti iṣẹ́ ẹbí gbogbo iṣẹ́ tó máa bá fẹ́ ṣe tó bá ṣàtì ní iṣẹ́ yìí lòun fẹ́ ṣe o tó jẹ́ṣẹ́ tó lè mówó wọlé tó sì jẹ́ sí alálùbáríkà tí ìṣeṣẹ́ mọ́jì àárí kó bí ọ gbárùkù tì ọmọ kó sì bẹ̀rẹ̀ sí ní fi ààwẹ̀ àti àdúrà gidi tì í pé kọ́lọ́hún bò ń gbé ọmọ ń débi ire bẹ́ẹ̀ lọ́rọ̀ rí ó rí òun ni ti Máyọ̀wá yìí lóòótọ́ lóòdodo ńgbà tọmọ mi kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ ẹsẹ̀ mọ́tò mo bú ẹkún ni mo ní ìràn mi ò ṣerú ẹ̀ rí o mo ní tí bá ń ṣe àgbẹ̀ gan-an lóko ọtẹ ńlọ́rùn
mo ní kọ́ ọmọ kú òun lára mọ̀ kí n kọ́ sádúró ọmọ mi ní ara òun mọ̀ ń lọ mọ̀ ni oyin sí ọkọ̀ lòun ọmọ ṣe ẹ wá wo ọmọ mi lónìí níbi ọba ajá mo gbàdúrà sọ́nà ọlọ́run dá lóhùn lórí ẹ̀ gbogbo abiyamọ tí ń wò mí lásìkò yìí ọlọ́run ó dá wọn náà lóhùn lórí ọmọ wọn. ìwọ náà tàgbà o àwọn ará iwájú náà wà ní dèrò ẹ̀yìn ìwọ náà wà ní takú síbi tó dé.